àbí kí náà pè é màmá yìí ẹ ṣọ́ra yín o màmá yìí ẹ ṣọ́ra yín o bí bá jáde fún yín ẹ má fojú sunkún ọmọ yín o mò ń sunkún látọdún méjì ni o bí ẹ bá fẹ́ fojú sunkún ọmọ yín ẹ dọ̀rọ̀ jáwọ́ lọ́rọ̀ mi o bí ìgbà tí mo ṣe fi tẹ̀yẹ́tì mi tó lẹ́bùn yẹn o. ìjọba làǹdẹ̀ bọ̀ nọ́mà nínú gbogbo àwọn ọkùnrin yẹn náà àbá tó bá ṣe obìnrin náà tó kó yọ sí tàbí ọjọ́ mẹ́jọ. Ọlọ́run. obìnrin ọkọ ló kó yọ sí tàbí ọjọ́ mẹ́jọ torí gbogbo àwọn àti mẹ́kàṣí o àti bàbá tí o ọ̀rọ̀ bàbá rí bó ṣe rí yẹn. ok Túndé Búrẹ́dì ṣebí mi tó sọ̀rọ̀ ọ̀pẹ̀ mọ́ ṣé mo bá wọn jà ní àti gbogbo wọn ìbẹ́ ní kankan jànú wọn ẹgẹ́ mi jẹ ẹgẹ́ mi tà ẹtún wá ń gé mi dànù. àbí kẹfẹ́ sáà ti sọ pé ẹ̀ṣẹ̀ ni pé yàn máa ń nífẹ̀ẹ́ yàn mo accept mistake mi pé mo nífẹ̀ẹ́ pé kò dá mo ti accept yẹn ok ẹ tún máa lọ mi ìfọlọ́pàá anybody mo wò pé òun ló fi òbò ẹ̀ ṣe sàrà ó dẹ̀ pọ̀ lé mi níjọ́ tó kù ń lé mi ọ̀dọ̀ mi kà sí ló lọ. ọ̀nà 3 days. owó àfẹ́sàn tán fi tírìtì òun àti mẹ́kà sí èmi ni mo san o. ní màmá gbàyà tó ń pè ní bí ẹlẹ́mẹ̀sùpọ̀mọ́sán yìí tó wá jókòó rí burúkú tó ń ṣe lábìlò lórí ọ̀rọ̀ mi tó wá ń gbé mẹ́kà sí wa. bọ̀ ọ̀rọ̀ yìí náà sì náà ṣé bọ́ọ̀lù ṣe máa lọ ilé ni kí ni ó yẹ kọ́rọ̀ yìí kí ni ẹ̀ǹdì ọ̀rọ̀ yìí náà. ọ̀rọ̀ ti tán ìmọ̀ tó tún wá gbèsè lálẹ́ pé kó wá dìfẹ́ǹdì rẹ̀ pé kí ni. ọ̀rọ̀ ti tán àkàrà ti tún pé bí ti fẹ́ ju kẹ̀kẹ́ kó ní káàkiri dẹ̀ máa kúrò yẹ̀ pamọ́ máa ṣiṣẹ́ lọ. ẹgbẹ́ náà dẹ̀ the Lord is in control ìyẹn máa pèrè ọlọ́wọ́ àtọ́lọ́wọ́. wọ́n fẹ́ fínísì mi láti paṣẹ bàbá tí àrí yẹn ṣe wọ́n náà wo kéèsì ẹni tí mo ti fẹ́ rí wọ́n ẹni tó fi ṣáàtì ní ọ̀pù ẹni tí mo ti fẹ́ rí ní 2017. olókùú sòkò abídógún kéèpẹ kí ló dé náà kí ló dé tí gbogbo wa fẹ́ ya orí ẹjọ́ ẹlẹ́jọ́ lóbì máa ń kúlé lórí ẹni tí wọ́n bá sùn ní ọbọ sùn ẹni ó bóbẹ sùn ní ó bóbẹ sùn ẹtún ní àmọ́ bí fálérè kí ni fáfẹ sọ kí ló tún kan fánú ọ̀rọ̀ Láńdé lèmi kàn nímọ̀ràn fún Láńdé wọ́n ni mo nímọ̀ràn fún ṣọ́ra lórí ọ̀rọ̀ yìí jókòó kó ronú rẹ lẹ́ẹ̀mejì ọ̀rọ̀ tí ó bá gọ̀yàn kò ní fúnyàn láyé àti tọgbọ́n inú ẹ̀ àwọn Yorùbá wa máa sọ pé ó gọ̀ wọn bá wa máa sọ pé ó rìn dè mo sì rí tó lórin tí máa ń rìlíìsì ọ̀rọ̀ tí máa ń trend tí tó ti ń rìlíìsì fún ẹ bí Láńdé bàbá ọ̀dẹ̀ dúró tọlọ́run rẹ tí gbàgbọ́ ẹ bá gbé sórí tọ́rọ̀ bá ti gọ̀yàn ẹni tí ọgbọ́n tó yàn náà kọ yàn lọ́gbọ́n ọ̀rọ̀ tọ́lọ́run bá fẹ́ẹ́ fi gọ̀yàn ẹni tí ò ní làákàyè tó rárá òun náà wà máa kọ ọba ti ṣe báwọn òun náà ọba ti ṣe báyìí torí tọ́rọ̀ bá dé bọ́lọ́gbọ́n at times ó máa ń sọ ọdún mọ̀gàn lọ sí sùúrù máa fi kéèsì ẹ̀ cash kush má take it serious mọ́ má dẹ̀ jẹ́ kó má rí bíi àdánwò ìmọ̀ ẹ̀rọ yẹn kan tí màá kàn fún ẹ ni pé tó o bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ fẹ́ padà tó o bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ Láńdé fẹ́ padà àmọ́ tó o bá nífẹ̀ẹ́ ara rẹ yọ̀ǹda rẹ̀ kọ́ máa lọ. ìmọ̀ ẹ̀rọ kan tí ń fún ọ ìdí náà sàn tẹ́lẹ̀ mr ọlọ́run kọ́ ọmọ sí ọlọ́run lọ́ba tí máa ń fẹ̀ dá a mọ̀nà torí pé no matter how tí wàhálà bá dé tàbí tí èèyàn bá ṣàṣìṣe kì í ṣòpin ayé kì í dẹ̀ ṣòpin ìrìn àjò àṣìṣe máa ń jẹ́ kéèyàn mọ ibo ló ń lọ ibo ló ti ń bọ̀ ni ibo lòun dé nínú ayé so wá rí tó ṣẹlẹ̀ yìí ẹ fẹ́ ẹ kọ̀ ọlọ́run fẹ́ gbé oore wá fáwọn kan bẹ̀
mo kàn rọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ kí gbogbo wa ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ yìí. Kì í ṣe gbogbo àwa tá à ń bá láǹdẹ̀ dárò, kì í ṣe gbogbo wa la nífẹ̀ẹ́ láǹdẹ̀ o. Kì í ṣe gbogbo àwa tí à ń blame Dárasími, kì í ṣe gbogbo wa la hate Dárasími, kì í ṣe gbogbo àwa tí à ń bú Marigold, kì í ṣe pé gbogbo wa la rí àléébù Marigold. Ambition tí kálukú fi ń ṣe tí ń ṣe ọmọ lọ́kàn ara rẹ̀. Síbẹ̀ ń ṣe nítorí traffic, síbẹ̀ dẹ̀ tí ń rí traffic ọ̀hún, síbẹ̀ tí ń kó jọ ní Facebook bí dẹ́ mọ́ gbọ́n dáa sí, ẹ sáà ti ń kó lọ ọbẹ̀. Sẹ́rí Òjó eré ọmọbẹ̀ nìkan ló jẹ́. Àníyàn tí kálukú bá ń lò lórí ìrìn àjò láǹdẹ̀, Ọlọ́run á fi dá lẹ́jọ́, alálẹ̀ á fi dá lẹ́jọ́, Jésù Kristi á fi dá lẹ́jọ́. Èyíkéyìí tó bá nígbàgbọ́ ń bẹ̀ lọ rí mọ́. Yes, láǹdẹ̀ má jẹ́ kẹ́ni kankan gbà ẹ́ nímọ̀ràn tí ó gbé ẹ ṣubú. Tí kèsì bá ti rí báyìí, ó ti kọ́ wájú sí ẹnu kó o ta, ọkọ̀ yìí sí ọ dán lọ́fà, ó kù ọ nìkan tèrò ara rẹ pa. Ṣùgbọ́n dìmọ̀ bó bá ṣe ń subscribe sórí program yẹn sí, iná ni wọ́n ṣe máa ẹ́ńtà ẹ̀, wọ́n dẹ̀ máa fi cash out. So ni mo ṣe nífẹ̀ẹ́ sí bó o ṣe sọ̀rọ̀ lórí fídíò tí mo wò lọ́sàn-án. Mo ti ní mi ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mọ́, if not because of this video tí mo wò ló jẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀. Mo dẹ̀ wá rí pé Túndé Perry wà pẹ̀lú ẹ̀, mo rí pé wọ́n push ẹ̀, ṣùgbọ́n mo rí pé ó ní làákàyè kan tó wà pẹ̀lú ẹ̀ tó ń sọ fún ẹ pé má pọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọ kékeré, má argue mọ́, má rojọ́ kankan mọ́, gbogbo ẹjọ́ tó ti kọjá lọ, gbogbo nǹkan tó bá ti di past tense tó ti di past. Ogun tọ́lọ́run sọ pé ó máa là kọjá náà ọdún yìí nìyí. Torí tọ́lọ́run bá ń ṣeré fẹ́ dà, ó máa ń jọ bí ń gbà mí o. Tọ́lọ́run bá sì ń ṣe bí fẹ́ dà náà, tó bá fojú jọ rí àdánwò tó nípa ni. Sórí gbogbo ẹni tí bá ń ṣàdúrà pọ́pẹ́ láyé kò gbọ́dọ̀ rojọ́ ohun tójú mi rí o. Tó o bá torí pé orú mú lọ́yọ̀ọ́ tó sá lọ sí Ìgbẹ́tì, níjọ́ tó yẹ bá mú náà tó bára faradà ó sá padà sọ́yọ̀. So kò sẹ́ni tó dàgbà kọjá àdánwò, kò sẹ́ni tó gbọ́n kọjá tó bá fẹ́ ṣe. Má jẹ́ kí ẹnì kankan gbé kọlu ẹnì kankan mọ́. Mẹ́kàsí sọ pé Mẹ́kàsí ló ṣe kínní. You don't need anything. Iyì rẹ̀ kò ju ìmọ́lẹ̀ tí ìyá ò gbà. Màmá Esabod, iyì rẹ̀ ò ju ìmọ́lẹ̀ tán ti tàn sọ́rọ̀ yẹn lọ. So tẹ́yìn kan bá tún lọ ṣe láìfù kan títí lọ sí kínní kan, self interest ló kù. Wọn kì í ṣe pọ́n ṣiṣẹ́ fún láǹdẹ̀ mọ́, self interest ló kù. Ìpàtẹ́ rẹ̀ ń pòṣè, ara ló fi ń san. Àwa làwa kúkú wò pé ìrìn àjò Marigold ò tó rìn pẹ̀lú ẹ̀ ò dáa, ìrìn àjò Dárasími ò dáa, ìrìn àjò nǹkan tí lágbájá ṣe ò dáa. Mi ìfẹ́ dárúkọ bàbá Tìmọ̀, Ọlọ́run gbọ́, because Ọlọ́run ti wẹ bàbá Tìmọ̀ nínú kéèsì yẹn, ó ti kọjá lọ. Torí bàbá tí ti play maturity láǹdẹ̀ náà ti fi maturity dá padà. Yeah, thank you so much everyone for your concern and support. I want to use this opportunity to say, Baba T, I swear to Almighty Allah, from the bottom of my heart, I forget and forgive. God bless you, my brother. One love. Kí ló wá dé? Ó gbérin ó sì débi ìṣòkò tó bá bàrẹ̀ ló wọ̀ wádìí. Ẹ tú wọnú ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà, ẹ jẹ́ kálukú mójútó ìgbésí ayé ẹ̀. Ẹ jẹ́ kálukú mójútó ìgbésí ayé ẹ̀. Ẹnìkan tí mo tún fẹ́ bá sọ̀rọ̀ Dára, tó bá láǹfààní àti wo fídíò mi, inú mi á dùn. Wọ́n padà júwe ẹ̀ bí ìmọ̀ ọmọ tí mo mọ̀ yẹn. Mi ìmọ̀ ẹ́ lọ́nà àbúrò lọ́dún tó ti pẹ́ sẹ́yìn. Sórí ayé gba jẹ́jẹ́ o, wàláhì ayé gba jẹ́jẹ́. Gbogbo ìrìn àjò tó rìn, báyé ṣe ń dá ẹ lẹ́bi tó. Fídíò yìí ló jẹ́ kí n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe o intentionally àti ṣe, o dẹ̀ nífẹ̀ẹ́ láǹdẹ̀. Ṣùgbọ́n ní tí mo ń sọ yìí, anybody lè jáde o, èmi ò wojú rẹ ẹnìkan o, mi ò wojú rẹ ìwọ gan, ìdọ́sọ̀ òní náà tó fẹ́ fi mí sí, o dẹ̀ lálùjá náà tó fẹ́ fi mí wọ̀. Mo rí pé òun listing backup ẹ òun ló dẹ̀ jẹ́ problem ẹ̀. Torí pé tí èèyàn bá fẹ́ ṣàbúrú tó bá rẹ́ni discourage ẹ̀, ó ṣeé ṣe kó jáwọ́. Tí èèyàn bá fẹ́ ṣàbúrú tó bá rẹ́ni encourage ẹ̀, ó ṣeé ṣe kó máa tẹ̀ iwájú. Ìgbà tí mo wo fídíò yìí, mo jẹ́ pé kì í ṣe fídíò sìn tó ti pẹ́ ni, ó jẹ́ kó máa yé mi wípé
kì í ṣe pé ò nífẹ̀ẹ́ ọkọ rẹ̀. Ẹ wo fídíò yìí. Very good. Ìwọ ló ń kọ́ lórí nǹkan kúkú àbí. Tí ìjẹun wo táìmù látàárọ̀ ẹni fẹ́ lọ ra nǹkan àná bẹ́ẹ̀ sì lọ ra Kilimanjaro wèrè kan nìyẹn. Gbogbo nǹkan èlò ló fẹ́ wọ́ọ̀tì. Kí ni nọ́sẹ̀nsì tẹ̀ ọ́? Kí ni nọ́sẹ̀nsì? Mo lè ṣe pé ò ní wọlé. Wàá padà síbi tó ti ń bọ̀. O ti ń rìnrìn kùnrin wàhálà. Má bòyìn wèrè òyìnbó fẹ́ yín o. Òyìnbó fẹ́ yín o. Máyẹ̀ káwọn ọ̀nà kọ́mpáàdì gbọ́. Mo lè ṣe pé inú kọ́mpáàdì nìkan ni kó máa bọ̀. Ẹ̀ṣẹ̀ fún ìyàwó yín nìkan ni kó máa wọlé. Ní ti social media gẹ́gẹ́ mi bẹ́ẹ̀ ṣe lè. Ẹjọ́ kí ló kàn mí bẹ́ẹ̀? O lè gbálé ọkọ ẹ lọ ni. Mi ti máa rí. O ti máa rí dey play. Ewo ìdóònà yóò dìrì wá kọjá. Mi ìṣeré sẹ́. Owó ni àìṣeré. Ibo lẹ̀ ti ń bọ̀. Ibo lẹ̀ ti bọ̀. À ń bọ̀ látọjà. Ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe rìn. Ó yá bẹ́ẹ̀ ṣe jáde. Gbogbo tó sọ fún mi ni pé ẹ nílò ju 30 minutes lọ. Nsìn báyìí ti lo bí 6 hours. Kí ni time? Ok lọ wo táìmù lórí fóònù ẹ. Fóònù ẹ̀ tún bá jẹun lára. Fóònù ẹ tún bá jẹ. Ẹ ṣàlàyé Ìgbé kámẹ́rà yín ló jọ. mi bẹ́ẹ̀ ṣeré o. Ìgbà tá Ó máa yẹ lẹ́nu. a kúrò nílé. Aya bí aṣọ. Wẹ̀n tí mo ó dábọ̀ kó mà ọ̀rọ̀ yìí lọ́rọ̀. Ok, ìgbà tá a kúrò nílé aya bí aṣọ. Ok. Ok, ọ̀gbẹ́ni padà. Ìgbà tá a kúrò nílé aya bí aṣọ. Ok. Ìgbà tá a ya mí sọ fún fẹ́ ra aṣọ. Ok. So ìgbà tí a wá kúrò níbi aṣọ. Àwa ya níbo la yà nú? Ok, àwa lọ sí Sky Mall. Àwa lọ sí Sky Mall. Ẹ máa de pọ́ǹtì yẹn o, ìgbà tẹ́ ẹ kú òǹlé ẹ ya bí aṣọ. Nígbà tẹ́ ẹ kú òǹbí aṣọ ẹ lọ Sky Mall. Ibi aṣọ lẹ ti pẹ́ lẹ ń wọ̀ mo lẹ́ ń wúrò máa mú un. Ìgbà tá a wá kúrò àwa lọ sí Sky Mall. A lọ sí Sky Mall a lọ lọ́ta. Ẹsẹ̀ ń gbọ́ ìwé lágbẹ́jọ́. A lọ Sky Mall na from there a lọ Sky Mall a lọ Sky Mall. Nǹkan tá a fẹ́ rà agbè fún David kó máa gbé bọ̀ wálé from there a lọ sí Sky Mall. Ìgbà tá a kúrò Sky Mall a ra àwọn cream àwọn perfume pé tẹ́ máa lò tẹ́ máa fi jáde kọ́kọ́ fáwọn. Tẹ́mi máa lò. Nà ṣe bí perfume là lọ bá rírà wá. Lẹ́yìn lọ rà ní 3 hours. Yes na rí adẹ̀bá ríra oríṣiríṣi nǹkan ṣáwọn nílé ẹ̀wù òun ló kún bíbà bí ẹ̀sìn òun la lọ bá ríra adẹ̀ lọ bá ríra aṣọ náà. Aṣọ ẹ bá mi ra aṣọ adẹ̀bá ríra bàtà. ẹ dẹ̀ bá mi ra bàtà ẹ ra pàfúmù. Mo dẹ̀ lọ ṣe fóònù mi. Náà fóònù gangan ni mo pẹ́ sí. Ibi fóònù lọ. Because phone screen tí bọ́bọ́ yẹn kọ́kọ́ fi sí screen yẹn ò dáa mo ní láti change ẹ̀ ó ẹ̀ṣẹ̀ mú gbà pé wọ́n wọlé tó rojọ́. Mi bẹ́ẹ̀ fẹ́ yín o. Mi bẹ́ẹ̀ fẹ́ yín o rò bí mò ń bá yín ṣe rí àná. Ẹ náà bẹ́ẹ̀ máa ṣe bí ọkọ. Ok àlè ni mí. Wàhálà ìtàlẹ̀ ibi ń pẹ́. Ẹ tí ì sọ ó ya aṣọ tẹ̀ lọ rà dà. Òun lélẹ̀ ó wà ń bì. Aṣọ burúkú ìlà lọ rà látàárọ̀. So aṣọ nọ́sẹ̀nsì tẹ̀ lọ rà fún dídí bíi 3 hours. Àti bàtà. Àbáyọ̀ràn ọkọ̀ ọ̀gbọ̀n wàhálà. Ok ẹ ṣé o. Sẹ́yìn méjèèjì máa ń pe ẹ̀rìnrìn ìyá bẹ́ẹ̀ mọ̀. Tẹ́ bá wọnú fọ́nrán yẹn a ní láti máa hági mọ́ o ṣùgbọ́n mo kàn fẹ́ fi tàn mọ́lẹ̀ sáwọn kankan torí ìmọ̀ràn tí mo fẹ́ gbà tí máa ń gbà ìmọ̀ràn lẹ́nu kì í ṣe pé mo gbọ́n jù ẹ lọ but little experience tí mo ní àti pé ntọ́rọ̀ bàbá kì í ṣe kó má gbọ́n tí ò bá rẹ́nu dúùtì àwa dàbí òmùgọ̀. Tẹ́ bá wo fídíò yẹn ẹ rí i pé liver làǹdẹ́mú kínní yẹn ó take it serious káwọn people yẹn tó dé ṣùgbọ́n bí fọ́ìsì ẹ̀ ṣe rí tóònù làǹdẹ̀ ẹ̀ lè mọ̀ tó bá ń bínú eré náà ló máa ń jọ but bí wọ́n ṣe dé yẹn wọ́n hẹ́ńtà ẹ̀ wo orú àpárá tí Mary ń bá làǹdẹ̀ dá which means gbogbo àwọn nǹkan yẹn ló ń fún dára wàhálà ló ń fún ní liver. Tẹ́ bá wò lórí live náà àwọn Mary Gold àwọn ẹ̀ yí gan Mary smart gan ó smart Ọlọ́run ló dẹ̀ máa ń dáyàn bẹ́ẹ̀ so ẹni tó bá rìn ẹni tó gbọ́n ju ẹ lọ so dẹ̀ bó ṣe wulẹ̀ kó já tó bó ṣe wulẹ̀ kó mọ̀nà tó bá jẹ́ ọmọ primary school tó bá ń bọ́ ọmọ secondary school ìwọ ló máa dọ́ọ̀lù ó tẹ̀ ló máa high. ìrò tí mò ń sọ yá ti yí àwọn ọ̀jọ̀gbọ́n tó máa ń fọkàn bá kéèsì yẹn bọ̀ eléyìí ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ eléyìí ti lọ ó ti lọ ọmọdé ara ẹni ẹ reset brain ẹ lọ tún ayé ẹ̀rọ o tí ì ní problem o
ò tí ì ní problem rárá tó o bá wá ṣọ́ra táìmù ìgan ló máa ṣe lọ táìṣẹ̀ máa ní problem ọlọ́run ní jẹ́ kó o ní dára sí mi kì í ṣe pé torí pé o fi làǹdẹ́lẹ̀ ló ṣe máa ní problem kì í ṣe pé torí pé o padà lọ fẹ́ làǹdẹ̀ ló ṣe máa ní problem ìwọ gangan mọ̀ pé lẹ́nu ìgbà tí problem yìí ṣẹlẹ̀ yìí o mọ iye ọkùnrin tó ti máa wọ DM ẹ wá ṣe bí wọn ibà wọn ni gbogbo àwọn tó ń jọ ń gbé yín ṣépè tó ń jọ ń gbé family yín ṣépè gbogbo wọn náà máa padà DM ẹ torí kálukú lọ fẹ́ràn ẹran tọkọ bá gbá èyí nìyẹn inú mọ̀ràn tí máa gbà ẹ́ kí ni wọ́n ń bá bọ̀ kí ni mission wọn pẹ̀lú ẹ̀ kì í ṣe pọ́nbọ̀ wá fi ẹ́ trend kì í dẹ̀ ṣe pọ́nbọ̀ wá yọ ẹ́ nínú ìṣòro wọ́n tó ń bọ̀ wá dákun ni ó ṣá wà láyé látijọ́ ẹ̀ o mọ iye followers tó wà ní TikTok ẹ̀ o mọ iye tó wà ń bẹ̀ báyìí ìmọ̀ràn àkọ́kọ́ nìyí ìmọ̀ràn ẹlẹ́lẹ̀kejì mi ò mọ̀ bóyá o gbọ́ mọ́lẹ̀ o kódà kan ló gbọ́ mọ́lẹ̀ mójútó ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ mójútó ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ gbogbo orin ẹsẹ̀ tó bá fẹ́ rìn tó bá ti believe pé bóyá o tún lè bí ọmọ míì tàbí kó kúkú ti bí àwọn kan à ń bí wọn ni o àmì lè tí ó sìn wá àgbẹ̀ lè roko lónìí tí ó fọkọ́ pamọ́ àgbẹ̀ lè roko lọ́la tí ó fọkọ́ pamọ́ àgbẹ̀ náà ń fọkọ́ pamọ́ ìjọ́ tó kọ́ wà fàgbẹ̀ pamọ́ ni gbogbo kòwò tá a bá ń dá lórí ọmọ à ń dá torí ìjọ́ tá a kéré ni kọ́lọ́mọ jẹ́ kẹ́ni ẹlẹ́ni jẹsẹ̀ wa mọ̀rú ẹni tó fẹ́ bá rìn nínú ayé mọ̀rú ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ nínú ayé mọ̀rú ẹni tó fẹ́ bá ṣepọ̀ nínú ayé mọ̀rú ibi tó fẹ́ tún sẹ́rù rẹ kà tó bá fẹ́ tẹ́rù sọ̀kabò mi àtúnṣe wà fún ẹ tó bá fẹ́ fọpọ̀ ẹ padà ṣùgbọ́n sọ mọ̀ pé ìlú tí ogun tú tógun ọba tó bẹ̀ padà tí ibẹ̀ ọba tó padà yọ lọ́rọ̀ tí ó pọ̀ nù so kò sẹ́ni tí fẹ́ràn ẹni forí ẹ̀dì gbogbo ilé tí mò ń sọ yìí mi sọ pé n tó ṣe dáa o bó tó ti ṣe mistake o ti kọjá lọ so ikú tí ò bá ti tó bá fẹ́ pa ni tó bá sì yàn ní fìlà solution ló kù that's for you wọ́n jẹ́ kí lè sọ ẹ́ di onígbà kílò ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí tójóbìnrin ní last year ó rí pé gbà tí kálukú grant interview kankan mọ́ tán dákẹ́ àwọn èèyàn gbàgbé lórí ẹ̀ omi tó bá ń hó láyé mọ́ fi tẹ̀ bá o omi tó bá ti tiri wọn ní fi tẹ̀ bá o lọ tún gbèsè ayé ẹ̀ ṣe tí wàhálà bá dé kò ń sòpin ayé gbogbo táwọn àrò pẹ́sẹ̀ ni gbogbo táwọn àrò pé ọ̀dà yìí gbẹ̀yọ́ lọ tọrọ àforíjì ní kọ̀rọ̀ tí orí àforíjì ti gbangba ìlẹ́gà ni kò tí wọ́n gangan sọ fọ́lọ́run rẹ ọlọ́run bóyá kìrìsìtẹ́nì ni bóyá mùsùlùmí ni àìdẹ́nu bóyá ẹlẹ́sìn ìbílẹ̀ dẹ̀ nìyẹn kọjú sí àwọn tó ọlọ́run tó bá gbẹ̀mí lé tọrọ àforíjì tó bá ṣe pẹ́sẹ̀ ni má fi dínà rẹ̀ mi ṣàforíjì fún mi kọ́ mi bí màá ṣe túnlé ayé mi gbé bí màá ṣe túnlé ayé mi ṣe kò sẹ́ni tó gbọ́n tán o gbìyàn pé 80 years tádàwó 2 years ọba gbé ṣubú wàhálà bí ìgbà tí ó wu aláǹtakùn bá kó irin lẹ́sẹ̀ ni that's for you back to you very good má wo tọjọ́ orí èmi àti ẹ lè jọ jẹgbẹ but lọ wo oore ọ̀fẹ́ tá a jọ ní film industry sórí gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà tí ń gbóná tàbí nígbà tí ń jó ẹ lára o lè má rí bí ẹ̀ṣẹ̀ o lè má rí bí àdánwò mo rí pé o ní liver dáadáa ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ torí mo rí pé o bold enough débi wípé kò sí anybody tó lè invite ẹ wàá lọ with confidence mo dẹ̀ rí pé o ní backbone táwọn èèyàn fún ẹ ní full support àwọn tó jẹ́ tiẹ̀ ṣórí mi ní tàn ẹ́ o I thank God ìwọ gangan ti rí ibi tí o jẹ́ root mistake nínú case tó ṣẹlẹ̀ yẹn sórí pé ká ní ẹ̀jọ́ ṣe àti landẹ̀ ló fi ní gbogbo ìrìn àjò tó rìn yẹn kò sí nǹkan kan tó máa blame ẹ to me èmi ò ní blame ẹ anybody lè blame ẹ but to me èmi blame ẹ
ṣorí wá rí wọn náà fúnra rẹ̀ Ọlọ́run á bá mi pèsè ibùjókòó ayọ̀ fún ẹ wàá ràánú gbà lágbára Ọlọ́run but lọ take note nǹkan tó ṣẹlẹ̀ yìí báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsìnjẹ tọdún yìí lè má gbà bẹ́ẹ̀ mo bẹ̀ ọ́ èmi bẹ̀ ọ́ ni o anything tó bá rí mi o lè má kí mi o lè bú mi o lè ṣe anything I don't bloody care mo bá ṣe fẹ́ kórí fọ́mọ mi kórí bẹ́ẹ̀ fún ẹ bá ṣe fẹ́ kórí fún ẹ kórí bẹ́ẹ̀ fọ́mọ mi kò sí ni mo fẹ́ gbà ní òṣùbọ ẹnì kankan mi ni. So má wo báwọn èèyàn ṣe ń pùsẹ̀ mo rí pé o ti fi kíní yẹn cash push which is normal because o ti lóore ọ̀fẹ́ ṣùgbọ́n tí wọ́n bá fọ̀tẹ̀ dìde kó wà very careful tí wọ́n bá fọ̀tẹ̀ lórúkọ tí wọ́n bá fi ọ̀tẹ̀ kó nǹkan jọ at least nígbà tí kéèsì yẹn ṣẹlẹ̀ o lè máa pẹ́ mo follow ẹ̀ dáadáa kí ni follow ẹ̀sẹ̀ wà ní TikTok ṣọmọ tó wà ń sìn má wàá rí gbogbo àwọn tó tẹ̀lé ẹ̀ yẹn ìpé bóyá fẹ́ẹ̀rẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nífẹ̀ẹ́ tá fàdìyẹ òdenu àwùrọ̀ àtàdé ń jáde yìí tá à ń sọ tó wà nínú wa fún ọ tá à ń rí e gẹ́gẹ́ bíi sísítà wa kì í ṣe pa kórìíra ẹ̀ but à ń sọ torí pé kí ìwọ náà kó o lè ṣe kíni kó o lè change kó o lè dẹni abiyì láwùjọ àti lórúkọ kọ́ ni problem bọ̀ báwo ló fẹ́ maintain field yẹn báwo ló ti fẹ́ ṣe ọ̀nà tó gbà tó fi lórúkọ Davido lórúkọ tó tọ́ nínú olórin Àṣàkẹ́ lórúkọ Portable lórúkọ ṣe recognition kankan náà máa fáwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe recognition tó bá fásàkì ṣe náà máa fún Portable ṣe lè tán bá fún Portable ṣe náà máa fún Davido wọ́n lè jọ jẹ́ lumọ́ka wọ́n lè jọ jẹ́ ní ayé ń fẹ́ ìwọ náà ìmọ̀ràn rẹ tí màá fún ẹni pé ìwọ náà bọ́ sí kọ̀rọ̀ lọ bẹ lọ́run ìdáríjì tẹ̀ tó bá ń báyàn jà má máa rojọ́ tán téèyàn bá ṣẹ̀ ọ́ má máa rojọ́ tán torí pé ìjà ó tán níta bá ti sọ́lẹ̀ kò ní tán láéláé nítorí fẹ́ sọ náà ni pé torí pọ́n ti bàyẹ́ jẹ́ wọ́n ti ṣègbà kan wọ́n ti ṣàwò kan àwọn èèyàn ń rí ẹbí aláìdá àwọn èèyàn aláìdá ni tó wáyé pé yẹn ni aspect tán dẹ̀ ti rí ẹ láláìdá náà ni aspect pé òun manage life làdẹ̀ ò dẹ̀ lead ìyàwó ẹ̀ lọ síbi tí ò dá tí ẹ̀ tó fẹ́ ṣe ó wà nínú ẹ̀ but tí ò bá máa fi avenue rẹ̀ jáde kúrò lábẹ́ ọkọ ẹ̀ kò ní ṣe gbogbo nǹkan ẹ̀ successful. So ìgbà tí kéèsì wá dé tó wá lọ mú àwọn past kì í ṣe pé ìyẹn ló máa wẹ̀ ọ́ mọ́ ìyẹn kọ́ ló máa wẹ̀ ọ́ mọ́ kì í ṣe pé ìyẹn ló fi máa ok ní ìsìnkú tó sọ nísìnyí ṣé wọn á torí ẹ̀ praise ẹ̀ àwọn tó máa follow ẹ̀ náà follow ẹ̀ fífọ́lò tó ń sì follow ẹ̀ kì í ṣàníyàn dáadáa náà ní sí ẹ̀ kódà kó ní 100,000 followers níjọ́ yẹn kàtígórì táwọn èèyàn máa fi pẹ́là sí lórí TikTok nǹkan náà máa fi ṣàlójú sí mi sọ pé méjèèjì ọ̀dà àwọn méjèèjì náà wọ́n dà ṣùgbọ́n wọn náà wo kàtígórì tó máa gbá àwọn méjèèjì sí ṣàlóṣà ju pẹ́là lọ́lọ́jọ́ orí ó jùlọ ní entertainment line olórúkọ síwájú ẹ̀ mo mọ̀ọ́mọ̀ lo àwọn tí gap wà láàrin wọn fún ẹ̀sàmpù fún ẹ. ó lè jẹ́ pé ìwọ kọ́ ló ń kọ́ ní nǹkan tó ń ṣe ṣùgbọ́n wọ́n levi avenue ẹ̀ channel ẹ̀ ló ń lò tó fi rìn gbogbo rẹ̀ tó rìn tí mo rí inú kéèsì yẹn nìyẹn. ó tún láwọn ọ̀rẹ́ mi ìdí yìí ni mo ṣe ń wọ̀ rẹ̀ pé kó má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ mọ́ tẹ̀bọ́ sí kúrò lọ bẹ́ẹ̀ lọ kó lọ́wọ́ foríjì ẹ̀ torí tílẹ̀ bá ń gbé òṣìkà olórí ọmọ rò pé bóyá nǹkan wáyé wàhálà ni olórí ọmọ rò pé ọlọ́run jẹ́ kó rí repercussion gbogbo nǹkan tó kọjá lọ tí nǹkan bá ń tàn ẹ̀ wọ́n máa sọ fún ẹ pé kò kẹ́hìn náà bóun ló ní láìfẹ́ bóun ló ṣe láìfẹ́ bó ṣe ẹni táyé rẹ̀ bá fẹ́ bàjẹ́ èèyàn ń ràn lọ́wọ́ kódà kó jẹ́ pọ̀ tán ọlọ́run wọ́n gbìjọ ọlọ́run tó lọ́ máa fẹ́ bá yẹ ẹ̀jẹ̀ jẹ́ ó bàjẹ́ fún rẹ̀
tí nǹkan kan bá sọmọ yẹn ní dáadáa léni yìí tàbí tó bá ṣẹlẹ̀ láì dáa léni yìí ó máa wà nínú rẹ́kọ̀dù ẹni tó ṣàtọ́kùn ẹ̀ mi ní tẹ̀. Ọlọ́run á dúró ti gbogbo yìí gbogbo ẹ máa búyọ ìràwọ̀ rẹ̀ á tàn wàrà àánú gbà. Wọ́n lè tọ́nu gbogbo tí mo sọ yìí wọ́n lè tọ́nu ẹ̀ wrong side létí ẹ̀ ẹni tí sọ tèmi o bínú mi dẹ̀ ṣe rí ni mo ṣe sọ fún ẹ tó wáyé pé ọmọ tí mo bínú ni ẹ tó wáyé pé gbọ́n mi tán bí lé mi ní ẹ tán bí mi lé ni ẹ tí màá sọ fún mi mo sọ fún ẹ̀yin tàbí kí n tún sọ báyìí ju bẹ́ẹ̀ lọ tàbí tó wáyé pé mi àti ẹ close tẹ́lẹ̀ màá sọ̀rọ̀ yẹn tó tiẹ̀ ní láìkì mi bó ṣe rí lọ́kàn mi màá sọ tó ní láìkì mi rárá àti rárá. Then tó bá fẹ́ ṣe live fúnra rẹ̀ má lọ grant interview lọ́dún èèyàn kankan mọ́ débi wípé wàá fi tún máa sọ nǹkan tí ò yẹ kán kó o máa sọ. Mo láìkí nǹkan tó ṣe ní bóyá lánàá àbí ìjẹta náà wọ́n gbé ẹ sórí live again iyì tí wàá ń bi ìyá ọgbà ìyá Isabod tí ò tí nǹkan máa tẹ́ fi tán mọ́lẹ̀ sọ̀rọ̀ láti lè paná ọ̀rọ̀ ni. So ó dẹ̀ correct program yẹn ló correct àwọn a lot of things ó correct wọn ó jẹ́ kó kan làdẹ mọ́ ó jẹ́ kó kan bàbá tí náà mọ́ látàrí so tó bá yẹ pé kì í ṣe pé mo blame ẹ pé o ṣe jẹ́wọ́ ni mo sì sọ pé o ní láti máa rojọ́ délẹ̀ tó o bá fẹ́ sọ̀rọ̀ kò yẹ kọ̀rọ̀ ju píríọ̀dù nǹkan tó ń fa wàhálà lọ́wọ́lọ́wọ́ yẹn lọ n tó ń fa wàhálà lọ́wọ́lọ́wọ́ kò yẹ kó jù bẹ́ẹ̀ lọ gbogbo pé mo ní evidence mo ní fídíò mi fẹ́ padà bẹ́ẹ̀ mọ́ kò sí evidence kankan mi kankan ṣùgbọ́n tètè bá ti gbọ́ yínkì inú ó bàjẹ́ ó dẹ̀ lo ọgbọ́n ọkùnrin ó ta wáìnì ó fàyìn láwọn ẹ release àwọn èèyàn fẹ́ mọ yín lọ́wọ́. So èyí tó jẹ́ àṣìṣe bàbá tí mọ̀ èyí tó jẹ́ àṣìṣe ti làdẹ́ mọ̀ èyí tó jẹ́ ti dára ó mọ̀ tiẹ̀ náà mo fẹ́ kó mọ̀. Ṣé o tún fẹ́ gbọ́ kó lè bá àwọn ibi tọ́rọ̀ Ọlọ́run lágbára dé gbogbo àwọn alábàndásí kálukú náà orí ìsìnfọ̀ ẹnu tí ń ṣẹlẹ̀ ẹlòmíì ò tara ọ̀rọ̀ ìsorí ibú ẹlòmíì ò tara ìsorí ire ẹlòmíì ò tara ẹ̀kadàwò torí pé gbogbo nǹkan láyé yìí ó ní ìwọ̀n tún ìwọ̀n sí àlàáfíà fún ọ.